ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká gbọ́ àlàyé tó wà nínú fídíò yẹn dáadáa. Àwọn tó wà níbí àwọn villager yìí sì wọ́n jẹ́ kó yé ìwọ àti èmi wípé àwọn army officer Nigeria army àwọn sójà wa ẹ̀yọ tó yẹ kán wà fún protection àwọn èèyàn tó yẹ kán máa protect ẹ̀mí wa and our properties. Wọ́n ní wọ́n máa follow àwọn Fúlàní wá sí village wọn tó bá ti wó ilé villager kan wọ́n á fi kọ́ àìmọye gàá fún àwọn Fúlàní tó já sí wípé wọ́n eradicate àwọn tó ní village yẹn wọ́n lé wọn dànù wọ́n gba village yẹn fún Fúlàní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní north àìmọye villages ní north ni wọ́n ti rí flag wọn mọ́bẹ̀ tán ti take over like play wọ́n ti súnmọ́ ọ̀dọ̀ wa náà nìyẹn ṣẹ́rípò tí ń ṣẹlẹ̀ wájú kòkòrò tí gọ́vnà Ayédètiwa Orímisàn of Ondo State nígbà tẹ́ ti sọ pé ti ṣetán láti fún àwọn Fúlàní ní ilẹ̀ nísìn kò sí wàhálà ìyẹn ti ẹ̀dá torí mo rí tẹ́ ẹ kọ́ níbí. Fulani esme be a board. Fulani esme be a board. Inside Ogede Oyeyanomo community, by the Nigeria army. Nigeria army will destroy one house in Ogede. They will build 50 Fulani ranch for their people. They are chasing us away from our community, invading our community, occupying our community with Fulani esmes. If you go there now, nobody can go to bushes, nobody can go to anywhere. Our women no longer go to farm, they don't move at night because of the rapid cases we are seeing in our community daily basis. We give Akewa Bara land to build, not to brutalize us, not to displace us, not to kill us. We are not Boko Haram, we are not Esme. We are peace-loving people. That is why we meet our governor today. We come and cry to him so that he will come and demarcate army land from our community. And it should be properly fenced. The whole fence, the army have destroyed it, they burned it to our community, pursue everybody away, drive everybody away, destroy people's houses. The original gazette of the land being given to army is here. And those states of your general, our Excellency Modo Pavolo, our Soviet general should look to this paper. He should come and gazette. He should come and bring out this gazette, the original army land that we know. If army is claiming extra land, they should bring the documents. We want to know how they get it. Why are they driving us from our home, replacing our home with Fulani Esme? Our pain is too much. We also, the people of Iyanomo, we are not left out. Because the land was being demarcated for the Nigerian army since 1965. The normal land had been given to them, which is 400 square meters, 100. Even as of that time, they still encroach, enter our own land. But nevertheless, sir, we are now begging the state governor to come to our aid, because it's something that we all know is a taboo for a house to be built by a commoner when the Nigerian army will come and destroy it. It's very wrong, sir. And at of this point, sir, we, the people of Iyanomo and Ogede, we are not safe. We are not safe. ṣé ti rí bẹ́ẹ̀ yẹn àlàyé kékeré lèmi kàn máa ṣe lẹ́yìn fídíò yẹn torí fídíò yẹn tó bá gbọ́ dáadáa wàá rí pé many things ló ti open síbẹ̀ ṣe bẹ́ẹ̀ ti rí àwọn tó ní village gangan nìyẹn àwọn villager yẹn nìyẹn tán níbẹ̀ yẹn ní Benin bẹ́ẹ̀ onílé ó wá kúnlẹ̀ ó ń bẹ àlejò Fúlàní ni ò ní history wọn ní territory onílé wá ń bẹ àlejò wípé kó jọ kó jẹ́ kóun rí léun gbé ṣe rí wípé gbogbo ẹ̀ ti dojúrú ayé wọn Nàìjíríà ti padà bàjẹ́ po ṣùgbọ́n mo wá fẹ́ pé gbogbo ẹ̀yin ọmọ ìran mi pátápátá any state governor wa kankan tá a bá ti rí tó fún Fúlàní ní ilẹ̀ wípé kó máa fi ṣe ranching kó máa ṣe màálù ńbẹ̀
mo fẹ́ kí ìwọ tó wá láti state yẹn kó o mọ̀ wípé gọ́fúnà yẹn ó ti sign ó sì ti gbowó ẹ̀mí ẹ̀ lọ́wọ́ àwọn terrorist. Bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ. Àbí báwo lèèyàn ṣe rójú tán tó ń wá ìráyè kiri. Ìrẹ́yó tó ń wá bẹ́kùnbẹ́kùn lọ́rọ̀ tí mo rí yìí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gọ́vnà Jídé Sanwó-Olú tó promise Fúlàní ní ilẹ̀. Ṣé nítorí ambition godfather yín Tinubu 2027 náà ni ò jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe mọ́ gọ́vnà Jídé Sanwó-Olú? Torí lójú ti tèmi tán bá bí mi máa fẹ́ máa sọ pé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe sà. Ìbá jẹ́ pé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ṣe ni ilẹ̀ tẹ́ fẹ́ fún Fúlàní dà ní Lagos State à ń bí yín. Gọ́vnà Jídé Sanwó-Olú gbogbo ẹ̀yin ọmọ Lásgídì ó yẹ dìde gbogbo wa jẹ́ àbèrè lọ́wọ́ gọ́vnà Jídé Sanwó-Olú Mr. Selebu abẹ́ ti sẹ́lẹ̀ mi wá ní tẹ́tí gbowó torí kò kọjá iṣẹ́ ọwọ́ yín bí owó ti ṣépè owó fún gbogbo ẹ̀yin politicians àwákú lówó ẹ̀ máa wówó kú ni. Ṣé ẹ ti gbowó ẹ̀mí wá ní Mr. Selebu tí orí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ wo ló wà ní Lagos State tẹ́ ẹ fẹ́ fún Fúlàní tẹ́ ẹ promise wọn? The same Lagos State ìgbà tẹ́ fẹ́ ṣe farming oúnjẹ Èkó tẹ́ ẹ ń pariwo ní Lagos State nílẹ̀ tẹ́ máa fi ṣe o Ogun State lẹ lọ partner pẹ̀lú o ẹ tún lọ partner pẹ̀lú wọn ní North abẹ́rù pàmò ni ibẹ̀ náà ti ń kó oúnjẹ Èkó wá o kò sílẹ̀ tẹ́ máa fi gbé nǹkan kan o ibo ni Jídé Sanwó-Olú ti wá rí ilẹ̀ tó fẹ́ fún wọn? The same ilẹ̀ tí Jídé Sanwó-Olú ò rí ní Lagos State láti fi kọ́ ilé tó máa wà ṣípà fún àwọn mẹ̀kúnnù kan ti ẹ̀ benefit inú ìjọba òfò àtàdánù tá à ń gbé kiri. Ṣùgbọ́n Jídé Sanwó-Olú torí ambition 2027 godfather Tinubu ó ti promise àwọn Fúlàní wípé òun máa fún wọn nílẹ̀ ilẹ̀ dà ní Lagos State ẹ̀yin ọmọ Lagos State ẹ bá wa bí Mr. Selebu ilẹ̀ dà. Nínú fídíò yìí ẹ rí wípé nǹkan tí àwọn aráàlú yìí village yìí sọ fún wa pé àwọn sójà wa Nigeria army officer wọ́n á tẹ̀lé Fúlàní wọ village wọn wọ́n á bà ilé villager kan jẹ́ tán nílé wọn wọ́n wá fi kọ́ gáà fún àwọn Fúlàní tó jẹ́ sí wípé wọ́n lé gbogbo àwọn villager yẹn wọ́n lé wọn kúrò ńbẹ̀ wọ́n ti fẹ́ wọ́n gbàbẹ̀ yẹn fún Fúlàní ni kò tí ì yá wọn ilé mi. Nǹkan tó ń ṣe ní Benue nìyẹn ní North àìmọye villages náà ti gbà wọ́n ti rí flag wọn tó bá ti ná flag báyìí wọ́n ti take over abẹ̀ yẹn nìyẹn tó bá ti gba village mọ́ wọn lọ́wọ́ àfẹ̀mọ̀kọ́ má gba gbogbo Edo and Delta together. Ṣé the same thing kan tí gọ́vnà Jídé Sanwó-Olú fẹ́ ṣe fún ẹ̀yin Lagosian nìyẹn? So gbogbo wàhálà tí ẹ̀yin àtẹ̀mí gbogbo wa jọ ń ṣe lójoojú méjèèjì láìsàn láìwo kí àlàáfíà àti protection tó péye kó wà fún ẹ̀mí yín àti property yín àwọn governors yìí òkè o tó bá ná kí ẹ̀ àtijọ́ tó ti ń pa àwọn èèyàn wa tí bandit àti Fulani expert tó ti ń pa àwọn èèyàn lápapọ̀ ní the whole of Yorùbá land governor wo lórí tó bring Fulani to justice? Lẹ́yìn we condemn the act we shall fish out the whatever the neleni ẹ tún gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Gọ́vnà yẹn tí wọ́n rí kankan ṣe sí tán ti ẹ̀ kí yín lásán pé ẹ pẹ̀lẹ́ we are sorry o fún situation tó ṣẹlẹ̀ sí yín wọ́n wá rí pé bẹ́ẹ̀ ṣe ń sùn tẹ́ ń jí láyọ̀ yẹn ó ní wọ́n lára wọ́n ń wá ọ̀nà láti bá yín kó ikú wọlé abẹ́yìn ò mọ̀ pé ikú náà fẹ́ wá kó fún yín ikú ni wọ́n bá ti kó Fúlàní dé tán fún wọn lẹ̀ tán ní kan máa tọ́ kó màálù síbẹ̀ wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́lé wọ́n á dẹ̀ kó yàwó wọn kọ́ ọmọ wọn kẹ́bí wọn kára ká tó díjú ká tó là wọ́n bẹ̀rẹ̀ sí nípa ẹ̀yìn tẹni fíléèjì wọ́n á tẹ́kọ̀ọ́ abẹ yẹn mọ́ yín lọ́wọ́ kò dẹ̀ sí nǹkan tí gọ́vnà kankan máa ṣe sí gọ́ọ̀mẹ̀ntì oníṣẹ́ nǹkan kan tìyẹn bá yín nìyẹn mo ti ń pè yín nísìn ẹ jẹ́ tètè do the needful. Ṣùgbọ́n o ká má tí ì lọ jìnnà gọ́vnà Ayédatiwa orí mi sàn ti Ondo mo rí nǹkan kan ní online the Ondo government has announced that henceforth anyone found guilty of kidnapping in the state will face the death penalty by hanging. Àyẹn náà dẹ̀dà èmi like ìyẹn o. The Attorney General and Ondo State Commissioner for Justice Kayode Ajilosan stated this at a news briefing after the State Executive Council meeting on Saturday in Akure, the state capital. According to the Attorney General, buildings and facilities used by kidnappers in committing crimes will be demolished after following due process in the court. Èyí tí Governor Ayédatiwa tẹ́lẹ̀ fẹ́ ṣe fún Ondo yìí ó lè ní ìbánikẹ́ ṣe ẹ má try pé fẹ́ fún àwọn Fúlàní ní ilẹ̀ o ṣé àmọ́ pé kọ́sítọ́mà dáadáa ní yín lọ́wọ́ àwọn bandit ẹ̀yin náà àtàkì jù ní gbogbo ilẹ̀ Yorùbá kò dẹ̀ yẹ kẹ́ tó wá lájú yín kalẹ̀ báyìí ẹ̀yin ọmọ Ondo state kí gọ́vnà yín ló ń fẹ́ fún àwọn Fúlàní tó wá pa yín Fúlàní herdsmen tó ń pa yín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n
wọ́n tún gọ́vnà yìí lòun fẹ́ fún wọn nílẹ̀ nísìn ipe kan wá máa sin màálù wọ́n máa kó fámìlì wọn wá wọ́n bẹ̀rẹ̀ sí ní payín wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní láńsẹ̀sì tó fi máa payín tán tá a máa gba fíléèjì káàkiri ká tó díjú ká tó là láàrin ọdún méjì bíi mélòó kan wọ́n á ti gba gbogbo Ondo state náà àwa amòbí tó máa jẹ́ sí bí ọmọ Ìgbò ló máa gbà ní àbí àwọn Fúlàní kan ló máa gbà ń bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ló gọ́vnà Ayédatiwa ẹni kidnapper tí ọwọ́ bá bà ní Ondo state àbí tí wọ́n lo building ẹ̀ fún any sort of crime ẹni kidnapper yẹn wọ́n máa yẹgi fún ikú ni any building tó bá lò fún any crime ní Ondo state wọ́n á dìmọ̀ gọ́ọ̀mẹ̀ntì á demolish property yẹn wọ́n á dẹ̀ gbẹ́sẹ̀ lé ìyẹn náà dẹ̀ dá wàláhì àbáyé lọ́wọ́ sí ìyẹn wà okay ẹni kidnapper ó jọmọ onílùú ó jẹ́ Fúlàní bí anybody tọ́wọ́ bá ti tẹ̀ tó jíyàn gbé tó pààyàn ẹ̀pá kò jù bẹ́ẹ̀ lọ any building tó bá ti lò ẹgbẹ́sẹ̀ lé kẹ́ demolish ẹ̀mẹ́tì lọ jìnnà wọ́n ní àwọn nọ́dẹ́nà náà bọ́ síta o náà ní àwọn nìkan ni àwọn tó mú Nàìjíríà dúró wípé àwa Yorùbá àti àwọn ọmọ Ìgbò a gbìyànjú kankan rárá gbogbo bí Nàìjíríà ṣe máa bàjẹ́ òun là ń wá mo ní wọ́n ní nọ́dẹ́nà nìkan ló jẹ́ kí Nàìjíríà ṣì máa jẹ́ Nàìjíríà lẹ́ni mẹ́hàn mo lójú mi nìkan kọ́ ló máa rí jẹ́ ká jọ wo fídíò yìí. We Northerners always think about Nigeria more than other parts of the country. This is simply because we are multi-ethnic and multi-religious. There is no any other ethnic group in the Southwest other than Yoruba. There is no any other ethnic group in the Southwest other than Igbo. So that's why they identify themselves as Igbo nation, Yoruba nation, whatever nation they call themselves. But in the North, what are you going? You can only identify yourself as a Northerner because we are multi-ethnic and multi-religious. Multi-ethnic and multi-religious. When you come to you give an example of grazing or open grazing. One, I am a manufacturer of livestock feeds, from cattle to poultry. Two, I have more than 1,000 heads of cattle. They have never moved out of one location. So it's simply introducing modern methods of looking after our livestock. No more, no less. Since last 3 to 4 years to date, we received nothing fewer than 300,000 repentant Boko Haram members and their families. That is a very huge success. So this, alongside with the kinetic measures, have drastically reduced the insurgency. But I want to inform you that our non-kinetic measures have yielded a very positive result because we received tremendous support from the Nigerian army. Honestly speaking, Borno State government is working well with the Nigerian army. Atiku. Well done, sir. Customer dada ni every 4 years. Epele, Mr. Ada. Iyo. So Atiku too dey talk or dey put mouth for matter wey no concern am. Àbí ṣé matter tó wà nle ṣó padà concern Atiku ni because torí pé Nigeria wà lára better country ni ṣó yẹ ká Atiku máa roam about the street kó máa roam kiri street bẹ́yẹn. Ṣé kò yẹ kó wà níbi tán ti máa tì mọ́ tán tì mọ́lé pẹ̀lú owó burúkú tán ló kó jẹ. The problem the whole Nigeria are facing today ó wà lára àwọn tó kó wa sínú họ́wùhọ́wù tí gbogbo wa yàtà tá à ń sún mọ́ at the same time lẹ́ni. The same Atiku ìwọ yẹn ló fẹ́ open mouth láti máa sọ̀sọ̀kúsọ wàláhì á sọ̀rọ̀ gba ẹ lórí á sọ̀rọ̀ gba ìfún ẹ ní ro títí ìyàwó yín á sọ̀rọ̀ gba ìfún yín Atiku rádaràda of the highest order. So
only northern part of Nigeria is the only area tó jẹ́ pé kò béèrè fún separation nínú Nigeria. They will not ask for separation because àwa tá ń béèrè fún separation yálà Oòduà nation àbí Biafra nation. Èèyàn rere ni wá, àwa ò fẹ́ ikú, a fẹ́ wàhálà fúnlé ayé wa. À ń béèrè fún separation jẹ́jẹ́lì. Ẹ̀yin northern Àtìkù wá sọ wípé wọ́n béèrè fún separation àwọn nìkan. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bí. Kí ni nǹkan tí wọ́n fà Nigeria? Ṣé nǹkan rẹ̀ kan ti north jáde sí the whole of Nigeria ni? Àwọn wo ni wọ́n pa gbogbo Nigerian citizens? The northerners. Kí ni nǹkan tí northerner kí náà ti contribute towards Nigeria development? Nothing. Northerner gan ni wọ́n jẹ́ kí Nigeria kúrò lójú kan tó fi reverse gé tán backwardness ní ti Nigeria. Gbogbo every other country kátẹ̀ sọ ti Africa ká má sọ western world, everybody ń jára wọn, oníkálùkù ń develop. Nigeria àwọn ṣẹ̀ṣẹ̀ wá sink sínú ẹ̀. Lọ wo gbogbo governors tó wà ní north pátápátá, they are fucking lazy. Northern governors, state governors, they are the most laziest governors in Nigeria. Kò síṣẹ́ kankan tó ń ṣe. Wọ́n kàn ń gbowó, wọ́n kàn kó gbogbo owó kó sápò, wọ́n develop anything, wọ́n ṣe kankan. Kí ló kàn wọ́n? Nígbà tó jẹ́ wípé wọ́n ti brainwash àwọn gbogbo àwọn masses wọn ní north. Wọ́n ti sọ wọ́n di rádaràda, wọ́n ti kó ọpọlọ wọn, wọ́n ti fi religion, wọ́n ti fi kó wọn lọ́pọlọ. Wọ́n jẹ́ kán máa ronú mọ́ ayé tí Ọlọ́run gbé fún wọn wálé ayé. Wọ́n gbà lọ́wọ́ wọn. Northern leaders and elders, political leaders, wọ́n gba ayé masses wọn ní north. Wọ́n wá fi ayé àlìmájìrì, wọ́n fi rọ́pò fún wọn. Láti inú oyún bẹ́ẹ̀, òun ni wọ́n ti gbé gbà àlìmájìrì fún wọn. Yes, ìgbà tó jẹ́ pé ìyá tó lóyún gan àlìmájìrì ni. Ó ti ń bímọ bẹ́ẹ̀, ó ti fọ́mọ ní kọ́lọ̀ ìgbà títì ẹ̀. Ẹgbẹ́ títí ibẹ̀ náà ló ti máa tọrọ owó tó fi máa tọ́jú ibẹ̀ náà lọ. Ẹgbẹ́ títí ibẹ̀ náà máa dàgbà sí títí tóun náà máa fi gbé ìgbà tiẹ̀ tá máa sáré kiri. Ọlọ́run máa ẹ fún wa lówó. Ṣé ìyẹn ni Àtíkù tó ń wà proud of? Tí àwa Southern bá sọ wípé a fẹ́ dá dúró, àbá yín ṣe papọ̀ mọ́ ẹ̀yin Northern. Ẹ ń pa wá, ẹ ń ni wá lára, ẹ ń hùwà bí ẹranko, kò síbi tá gbàjọra wa. We don't have anything in common. Southern and the northern part of Nigeria have nothing in common. Religion wise and everything from A to Z. Kò síbi tá gbàjọra wa. Ẹ máa bá ti yín lọ, apààyàn ni yín. Wọ́n kọ̀ wọ́n develop north. Wọ́n ní western education haram ni book haram ṣùgbọ́n the same bó ṣe bí western education yẹn education bó ṣe jẹ́ haram fún àwọn àlèmájìrì masses wọn. Owó hard currency currency iyebíye pounds euro dollar òun ni wọ́n fi lọ ń sponsor àwọn ọmọ wọn ní school labroad. Yet fún àwọn àlèmájìrì ara north haram ni western education, ṣùgbọ́n wọ́n lè ra western education yẹn fún àwọn ọmọ wọn. Ṣé àwọn yẹn ni wọ́n pè ní leader tó ń di Nàìjíríà mú? Ibo làwa àti wọ́n ti jọ ní anything nìkan mọ̀. Àní kẹ́ máa bá ti yín lọ́kẹ́ lọ ṣègbé dànù. Wàhálà yín ti pọ̀ jù. Take that your one Nigeria and leave us alone. Leave us alone. Okay, ẹ ti take ẹ̀yin lẹ believe in one Nigeria. Ìgbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ́ fi àwa tó kù sílẹ̀ kẹ́ jẹ́ ká máa bá ti wa lọ. We don't want to be part of one Nigeria anymore. We are tired. Torí one Nigeria tá force wa papọ̀ kò fún wa ní progress. Kò jẹ́ ká tẹ̀síwájú, kò jẹ́ kí ìran Yorùbá developed. As a matter of fact, ọmọ Yorùbá ti fẹ́ máa hùwà bí Fúlàní, wọ́n ti fẹ́ máa hùwà bí Haúsá ní ilẹ̀ bàbá wa. A kì í ṣe Haúsá, kì í ṣe Fúlàní, ènìyàn ni wọ́n, ṣùgbọ́n ìjẹ́nìyàn wa yàtọ̀ síra wọn. Tí a bá tètè ṣí kúrò kí separation wà láàrin àwa àtàwọn people yìí. Láìpẹ́ láìjìnà, wọ́n á sọ gbogbo àwọn ọmọ wa dẹ̀lì máa ń jìrì kalẹ̀. Ọmọ mélòó lẹ́rí tó lọ sí school sìn? Gbogbo nǹkan ti dojúrú. Àwọn governors wa ti fẹ́ máa treat wa bí àwọn northern governors ṣe treat àwọn masses wọn tí ó bá jẹ́ pé à ń pariwo. Àwọn náà fẹ́ ṣe nǹkan kan mọ́ fún ìlú, fún aráàlú. Gbogbo owó kan máa kọ́kọ́ lọ máa fi develop, kan lọ máa fi kọ́ school káàkiri, kan máa fi ṣí business káàkiri developed country. Wọ́n ti ń hùwà bí àwọn northern governors, northern political leaders. Ìyàlẹ́yìn tí ilẹ̀ Yorùbá dẹ̀ máa fi jẹ́. Ẹ máa jẹ́ kíní kan ìyà torí tẹ bá rò pé bẹ ṣe ń ṣe lọ ẹ máa ṣe forever. Ìjọ kan ajíjọ kan tí gbogbo wa máa jí tún. Ṣé rí divide and rule tẹ dà sí àárín wa? Ọjọ́ kan ajójọ́ kan à ń gbọ́ra wáyé. Monkey yẹn go market no go return sẹ́. Kí tó máa lọ. Mo wá fi èyí sọ fún gbogbo ẹ̀yin state governors tó kù. Nígbà tí governor Ayédatiwa ní Ondo state tó ti ní any kidnapper tọ́wọ́ bá gbámú ojọ́mọ̀lú o.
death by pípa ni wọ́n á sokùn mọ́ fún ẹ títí tẹ̀mí á fi bọ́ lẹ́nu ẹ̀ ni. Kí ló dé tẹ̀yìn other state governors Ọ̀ṣun Èkìtì Ondo Ọ̀ṣun Èkìtì Lagos Ògùn Ọ̀yọ́ kí ló dé tẹ̀yìn náà adopt ẹ pass ẹ̀ sí law yín ní state tí federal ò bá ní ṣe pass ẹ̀ sí law ṣùgbọ́n ẹ má kàn fẹnu sọ síta ẹ practice ẹ o ẹ practice ẹ o. tó mo sọ yìí mo dúró ná ẹ̀yin tèmi ẹ jẹ́ ká pàdé níbi comment section ẹ bá wa pariwo síta Ayédatiwa Londo àti Jídé Sanwó-Olú wọn láwọn fẹ́ fún Fúlàní nílẹ̀ tí Fúlàní tó bá ti fún Fúlàní nílẹ̀ Yorùbá wọn á kó yàwó wọn á kọ́mọ gbogbo ẹ̀yin villagers tẹ́ wà bẹ́ẹ̀ wọn á pa yín ni o. Nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò ló máa ṣẹlẹ̀ sí yín ẹ pariwo síta ẹ má gbà o. Orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowee ó lèmi ń jẹ́. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support my brand. Gbogbo ẹ̀yin tẹ́ ti support mo mọ̀ lórí ẹ ṣeun gan ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fídíò wa gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa comment tẹ́ sì ń bá wa thumb up ẹ ní dálẹ̀ ayé ṣe o ẹ ṣeun gan ni o. Ilẹ̀ bàbá wa gbé wa o a ní ṣàṣetì kò ní gbé ọ̀dàlẹ̀ àtọmọ àlè àárín wa.